ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ látàrí bí àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ sì gbá àwọn èèyàn wọgbó tẹ́sí pa ọ̀gá iléèwé kan Alhaji Oríyọmí Amusat wọ́n jáde o torí pé ìṣẹ̀lẹ̀ náà ìṣẹ̀lẹ̀ tó bà nínú jẹ́ ni. Alhaji Oríyọmí Amusat wọ́n tú ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí lórí àwọn àṣírí tó ń padà fojú hàn lórí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí yìí. Ẹ̀yin èèyàn, kí ni àwọn àṣírí tí Alhaji Oríyọmí Amusat tí wọ́n tú lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́? Ẹ wo ìṣẹ̀lẹ̀ yìí ó bani lọ́kàn jẹ́. Ẹ má jẹun gbà yín lákòókò ẹ̀yin èèyàn. Ẹ jẹ́ ká lọ gbọ́n tí Alhaji Oríyọmí Amusat tí wọ́n sọ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn àṣírí tí wọ́n tú ní orí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ má gbàgbé, bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè, ẹ tẹ subscribe button yín kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mọ́ fúnra wa sórí ìkànnì wa. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ náà bó ṣe lọ. Mr. Michael Oyedokun ni wọ́n pa. Mrs. Ọládèjì tíṣà ni. Mary Àkànbí tíṣà ni. Ẹ wá máa gbọ́, wọ́n ní Baptist Primary School community àwọn adopted students ni mo fẹ́ máa kà yìí. Ibi ni omijé òtún ti gbọ̀n yìí. Tajudeen Rasheedat Tajudeen ọmọ ọdún 11. Ahmed Rahman ọmọ ọdún 8. Abdulsalam Toilo ọmọ ọdún 4. Barakat Abioye ló dàgbà jù nínú gbogbo wọn, ọmọ ọdún 16. Fatima Jimoh ọmọ ọdún 15. Hasan Azeez ọmọ ọdún 14. Joshua Adeleke ọmọ ọdún 13. Samuel Oyedele ọmọ ọdún 7. Emmanuel Oyedele ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò. Ìdòwú Táíwò ọmọ ọdún 4. Christiana Àkànbí ọmọ ọdún 2. Ó dàbí pé ọmọ yẹn ni tíṣà kan pọ̀n sẹ́yìn nígbà tó ń sọ̀rọ̀. Ó pọn ọmọ nígbà tí ó ń sọ̀rọ̀ under duress. Christiana Àkànbí ọmọ ọdún 2. Jùwọ́n Sunday ọmọ ọdún 7. Síkírù Sàlámì ọmọ ọdún 3. Sọ́líù Sàlámì ọmọ ọdún 4, ẹ̀gbọ́n àtàbúrò ni. Òjó Joseph ọmọ ọdún 8. Lydia Adéwọlé ọmọ ọdún 8. Testimony Jacob ọmọ ọdún 5. Kẹ́hìndé Kausara ọmọ ọdún 7. Ṣẹ́wà Ṣèyí ọmọ ọdún 7. Wàlíyá Bello Anoda ọmọ ọdún 4. Lydia Ọlọ́runlolúwa ọmọ ọdún 7. Dámiláre Ọdẹ́rìndé ọmọ ọdún 8. Deborah Adébọ̀wálé ọmọ ọdún 5. Aisha Ògúntówò ọmọ ọdún 10. Lẹ́gẹ́ Táíwò ọmọ ọdún 12. Balkis Àyánwálé ọmọ ọdún 8. Asa David ọmọ ọdún 10. Suaibu Aliyu ọmọ ọdún 10. Ahmed Aliyu ọmọ ọdún 7. Muiz Aliyu ọmọ ọdún 6. Ẹ̀gbọ́n àtàbúrò 3 làwọn ilé. Jọmilójú Ògúnlọlá ọmọ ọdún 6. Agúnẹ̀ Noah ọmọ ọdún 8. Elizabeth Abadi ọmọ ọdún 5. Tosin Abadi ọmọ ọdún 9. Pius Stephen ọmọ ọdún 5. Anna Ojo ọmọ ọdún 14. Habidat Àyánwálé ọmọ ọdún 7. àti Mary Gabriel ọmọ ọdún 6. Ọmọ ọdún 2 nínú igbó, ọmọ ọdún 3 nínú igbó, ọmọ ọdún 7 nínú igbó. Ẹ jẹ́ ká wò lọ́nà méjì. Ọlọ́run jẹ́ gbogbo àwọn ọmọ yẹn ó padà. Èyí tó bá pàdánù wọn, tó bá rí bọ́n ṣe ń dúyàn lọ́rùn lójú ẹ̀, torí bọ́n ṣe ń nàgbàlagbà, torí bọ́n ṣe ń fàbọyọ̀, ṣé bó ṣe lọ ló ṣe máa padà? Ṣé bó ṣe lọ ló ṣe máa padà? Ṣé ròrí ẹ̀ ò ní yí padà? Ọ̀ràn wo ni wọ́n dá wípé wọ́n jí láàárọ̀ wọ́n lọ school? Kí ló yẹ kán ṣe tán ṣe torí pé wọ́n lọ kàwé? Ìgbà wo nílẹ̀ Yorùbá dìbò kọ ilẹ̀ Boko Haram? Ìgbà wo ni ìwé kíkà dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá? Ká jáde ńlé ká lọ máa kọ́ ọmọ níwèé, ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá? Ká lọ sí school, ìgbà wo ló dẹ̀sẹ̀ ńlẹ̀ Yorùbá? Mathematics teacher ni máà tí wọ́n ní wọ́n pa ẹ̀. Mathematics teacher ni.
gbogbo ẹ̀ ti waste síbẹ̀ yẹn ẹni tó jẹ́ pé díẹ̀ lókù tí ó rìtáyà tá a bá wéèjì máa yẹn àtọmọ kékeré ọmọ ọdún 4 ọmọ ọdún 3 ọmọ ọdún 2 àwọn ọmọ yìí gan nínú igbó tí wọ́n gbé wọn lọ yẹn báwo làwọn ọmọ yẹn ṣe máa rìn ṣé kìí ṣe pé wọ́n di àwọn ọmọ ìlérí ara wọn lórí ọ̀kadà burúkú wọn yẹn tí wọ́n fi máa kó wọn lọ́nu igbó ṣá ṣé wọ́n ní máa wó àwọn ọmọ ilẹ̀ ṣé wọ́n ní máa fà wọ́n tẹ̀tẹ̀ ṣé wọ́n ní sọ àwọn ọmọ ìbáṣabáṣa ó mà ṣe o. Fine. My job as a professional broadcaster, you'll be thinking I'm not supposed to expose all this. But I want to ask you, why do I supposed to cover it? So you will do this normal thing now. Kéèyàn 10 kú ká sọ pé èèyàn kan ni. Kéèyàn 20 kú ká sọ pé èèyàn 2 ni. Ká má bàa create tension àbí. I want to ask you, kí ni tension máa cause tá bá create? Kó má bàa di wàhálà àbí. Èyí tó ṣẹlẹ̀ ṣé kò ṣe wàhálà. We have to create the tension. We have to let you know I'm not inciting public against you. I'm inciting public against bandits. I'm inciting public against kidnappers. I'm inciting public against Fulani X-Men. I'm inciting public against anybody that can come to a community and pack away the human being like them and start humiliating them. I'm inciting public against them. Because I don't think you are ready for us. I could remember last month, I was at Shaki when one of our brother was shot. Èèyàn méjì náà yìnbọn mọ́, ẹnìkan kú, ẹnìkejì lọ wò hospital Shaki. I could remember vividly. Wípé lọ́jọ́ yẹn, ìkan nínú àwọn tó interview mi sọ wípé àwọn local hunter tó wà lọ́dọ̀ àwọn wọn tọ́jú wọn, wọ́n nídìí kan tọ́jú wọn. Ìtàn dẹ̀ ń béèrè fún ni health insurance. Can you imagine? Local hunter tó máa bá wa prevent irú nǹkan tó ṣẹlẹ̀ yìí, they were asking for health insurance. Kíjọba take care wọn, kíjọba recognize wọn, kíjọba dẹ̀ fún wọn ní responsibilities. Gbogbo onugbó tá à ń sọ ìyá wọn náà mọ̀ bẹ́ẹ̀. There's likelihood kan ti mọ ibi táwọn yẹn wà before now. Kan dẹ̀ ti lé wọn dànù. Àwọn this same hunter nígbà tó ṣẹlẹ̀, wọ́n tẹ̀lé àwọn ẹni yìí, wọ́n lé wọn, wọ́n gbìyànjú. Ṣùgbọ́n ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn kò lè ṣe nǹkan kan. Gbogbo àwọn school management tí ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀dájú abiyamọ ni wọ́n. Bẹ́ẹ̀ ni ìkà ni wọ́n pẹ̀lú. Èmi ò fọkàn sí pé ó yẹ ká rí ilé ìwé kan nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ àná lọ́jọ́ ìní tí ó open school ẹ̀. Àti private ni o, àti public ni. Ẹ dákun, ẹ̀yin tẹ́ jálákòóso ilé ìwé àtẹ̀yin olùkọ́. Ṣé bẹ́ẹ̀ ṣe wá school lẹ́ni yìí náà sọ́kàn yín balẹ̀? Àwọn òbí tẹ́ ní kọ́ máa wọ́n wá school lẹ́ni yìí sọ́kàn wọn balẹ̀ ńlé. Àwọn ọmọ akẹ́kọ̀ọ́ gan náà tí wọ́n wà léèwé sọ́kàn wọn balẹ̀. Kí ló dé tá a máa lùlù kọ̀kàn mi? Gbogbo èrò ọkàn tèmi ni pé ó yẹ kí gbogbo school nípínlẹ̀ Ọ̀yọ́ látòkè délẹ̀ pátá kí gbogbo wa ó bọ́ síta kí wọ́n sì ṣe ìwọ́de káàkiri láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta. Tá a bá ní ọkàn wa ó lè kẹ́ni tí ọkàn wa. Inú ìwọ́de yìí ni làwọn ìjọba ó ti mọ̀ pé n tó ṣẹlẹ̀ yìí ìbànújẹ́ ayérayé ni. Ọmọ 49 àbí 45 ó dàbọ̀ jí ọmọ ẹyọ kan. Àwa la lè ké gbàjáre tíjọba ò fi mọ náà ti ń jó wa lábẹ́ aṣọ. Àbáwọn ìjọba kọ́ ni. Àwọn ìjọba tẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ó dàbí ìgbà tí afọ́jú adití arọ tó bímọ ẹyọ kan tọmọ ń wá kú ó kú bá ṣe túfọ̀ fún bàbá rẹ̀ torí pé fọ́ lójú ó di létí. Ṣùgbọ́n látàrí ìrìn àjò yìí ọ̀dà tí ò bá rí bẹ́ẹ̀ láti ìgbà tí wàhálà yìí ti ṣẹlẹ̀ láti bí ìjẹta àbí ìjẹrin ṣé wọ́n stop primary election tí wọ́n ń ṣe. Tẹ́níbàjẹ́ ọkàn wọn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kó wọ́n mọ̀ tí gbogbo iléèwé bá wà ní títìpa tá a lọ school táwọn ọmọ yìí ń ṣèwọ́de káàkiri àtàwọn òbí tá a join wọn ó di dandan káwọn pípù yìí náà mọ̀ pé iná kíní yìí ń jó wa. Àwa la lè jà fúnra wa, àwa la lè gbára wa sílẹ̀. Ẹ má jẹ́ àwọn òun wò pé kò kàn wá ọ̀tọ̀ níbi tó kàn. Ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí jọ ni gbogbo wa jọ wà. Ó jọ mí lójú o.
ó yà mí lẹ́nu, ó bà mí lọ́kàn jẹ́. Mi ì nírètí pé iléèwé kankan máa sí iléèwé lénìí. ẹ̀ ń bẹ̀rù kí wọ́n mọ̀ query yín. Àwọn tí ó query yín ọlọ́run ó query wọn, ẹ̀yin tí wọ́n ó query ọlọ́run ó query yín. Àwa gan tá à ń sọ̀rọ̀ ìta ni ò ní gba query. Ta ni sí ọwọ́ rẹ̀ mọ́, ta ni sí ọwọ́ rẹ̀ dá lójú. Ẹ mọ̀ pé nínú ìwọ́de tẹ́ ẹ bá ṣe kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ẹ ṣe ìwọ́de wọ́ọ́rọ́wọ́ láì ba nǹkan jẹ́. Àwọn ìjọba ó mọ̀ ń tà wọ́n mọ̀ bí náà ọmọ ṣe máa ń rí lára iní nìyẹn. Ẹlẹ́lẹ́kejì wọ́n mọ̀ pé kíní yìí dùn wá. Ẹlẹ́lẹ́kẹta ni pé ọlọ́run lè ó níjọ́ tọ́gbọ́n mọ́ yanu àṣì èrè sùn. Ìrìn àjò ìwọ́de yín ó lè sèso rere lọ́dọ̀ àwọn wèrè yẹn. Mo sọ́ọ̀rì láti pè wọ́n wèrè o, àwọn bandit yẹn. Táwọn náà mọ̀ pé ìyí táwọn ṣe ìlú ò fararọ, a mọ̀ pé wọ́n ti di létí, ṣùgbọ́n kò sí kankan tọ́lọ́run ò lè ṣe. Sábàbí àti kádàrá jọ ń ṣiṣẹ́ pọ̀ ni. Àwa ń fẹ̀hónú hàn wípé nǹkan tí gọ́vnà Ṣèyí Mákindé sọ ó kù díẹ̀ káàtó, látàrí pé gọ́vnà ní ká mọ táwọn ẹni yìí fẹ́ gbà ká ṣe ká lè gbà wọn ọmọ jáde. Àwọn èèyàn ní sèǹtì ó yẹ kí wọ́n sọ nìyẹn. Kí ló yẹ kí wọ́n sọ? Màálù tó já tọwọ́ sọ aláwo, ẹ mọ̀ pé ó ti dógún sùúrù. Bí bẹ́ẹ̀ kọ́, aláwo pàdánù àwo, màálù sì tún bá tiẹ̀ lọ. Kódà táláwo ọba ṣọ́ra tí ọba fi sùúrù ṣe, ogún ò tún gbọgbẹ́ lára màálù tó ti já wèrè. Gbogbo àwọn táwọn expect pé ó yẹ kí ọlọ́pàá ó lọ, ó yẹ kí sọ́jà ó lọ, ó yẹ kí àmọ̀tẹ́kùn ó lọ, àwọn pípù yìí náà ò lẹ́mìí méjì. Àmọ́ wọ́n ń ṣe sacrifice, wọ́n fẹ̀mí wọ́n ṣe sacrifice fún ìlú kọ́lọ́run máa dáàbò rẹ̀ bò wá. Ṣùgbọ́n ìrètí mi ni wípé gbogbo school nípínlẹ̀ Ọ̀yọ́ àti public àti private ó yẹ ká jáde. Ó yẹ ká jáde. Sọ́kàn yín balẹ̀ ńléèwé tẹ́ lọ lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ lọ léèwé, sọ́kàn yín balẹ̀. Gbogbo ìlú Ọ̀yọ́ dàrú lánàá ni. Ìbọ́tọ̀ làwọn tí wọ́n ń jà tí wọ́n ń pariwo pé bandit ti wọ̀yọ́. Àìmọye ẹni tí ó fẹsẹ̀ kọ lánàá tí ó sì kú. Kí wọ́n á ní? Èmi rọ̀ yín o, kò tí ì pẹ́jù o, kò tí ì late lẹ́nu ibi tọ́jọ́ kù sí yìí. Ẹ mẹ́rù query, ẹ mẹ́rù gọ́vnọ̀, ẹ mẹ́rù pírẹsidẹ́ǹtì. Ẹ bẹ̀rù ẹni tó ju pírẹsidẹ́ǹtì lọ tó ju gọ́vnọ̀ lọ. A fi àkókò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ti ń gbọ́ wá tẹ́ ti ń wò wá. Lágbára Ọlọ́run Elédùmarè, ojú tẹ́ fi ń wò wá ojú náà ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá etí náà ní. Ohun rere létí gbogbo wa ọmọ gbọ́ o. Nípa fọ́nrán tá a ti jọjọ gbọ́ tẹ̀yìn, pàápàá jùlọ nípa àwọn ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Àmọ̀sá ti sọ látàrí ìṣẹ̀lẹ̀ láabú tó ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́, kí Ọlọ́run ọba kó dáàbò bo gbogbo wa o, kó má jà rírú ẹ̀ mọ́. Ntẹ́yìn náà bá nílé ròǹgbà, ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ fọ́nrán wa. Ẹ máa share rẹ̀. Ẹ má gbàgbé ẹ tẹ subscribe button yín. Subscribe button tẹ́ ẹ tẹ̀ n ò jáwọ́ yín kẹ́kàn tó lè mọ láǹfààní lóòrèkóòrè bá a bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa. Àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ọmọ rí o. Ìpàdé wa bí oyin, ó dàbọ̀.